Àwọn ìdílé Fúsànbùwà bákan náà àwọn Jàdìárá wọ́n máa ti tẹ Kánírù mọ́lẹ̀. Ilé-ẹjọ́ yá. Ipò ọba dára o, ipò ọba. Ṣùgbọ́n n tẹ́ ẹ̀ gbọ́ rí nípa Àwùjalẹ̀ àti n tẹ́ ẹ̀ rí, ṣùgbọ́n kí n tó máa sọ̀rọ̀ lọ, ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́ ohun tí ìyá yìí sọ. Ìyá tó jẹ́ pé ìdílé Ìjẹ̀bú lòun gangan ti wá. Ẹ jẹ́ á kọ́kọ́ tẹ́yìn náà bá gbọ́ ohun tí ìyá yìí sọ, ẹ ẹ́ rí i pé ọgbọ́n àti òye wà ńbẹ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n fẹ́ fi ọ̀bẹ ẹ̀yìn jẹ Alhaji Wasiu Ayinde, wọ́n fẹ́ fi jẹ ẹ́ ní ẹ̀yìn ni. Ilé-ẹjọ́ ti wá yá báyìí. Mò ń bọ̀ ná, ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́ ohun tí ìyá yìí sọ. Mò ń bọ̀, ẹ má tíì lọ ibì kankan, ẹ má gbàgbé ẹ subscribe sí YouTube channel wa. Mò ń bọ̀. Wasiu Ayinde K1 òun ni mo fẹ́ ganu sí. Ṣé rí gbogbo ẹ̀yin afọbajẹ, ẹ bẹ̀rù Ọlọ́run. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìlú, ẹ bẹ̀rù Ọlọ́run. Gbogbo ẹ̀yin Ìjẹ̀bú, ẹ ní bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run náà. Ó yà mí lẹ́nu jù pé at the end of the day, ẹ̀yin Ìjẹ̀bú, ẹ wá sọ pé Wasiu kì í ṣọmọ Ìjẹ̀bú mọ́. Wasiu ti wá dọmọ Pétú Ìjẹ̀ṣà, ó ti dọmọ Àyíṣẹ́gbà Èkìtì. Ó ti dọmọ Àyíṣẹ́gbà Èkìtì, àbọ́gọ̀tú Èkìtì tún ni. Ẹ ní bẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run ló dẹ̀ ṣe kókó. Ṣé bí èmi àti yín àjọ lajúlẹ̀ báyìí? Nígbà tí Síkírù ọba Àwùjalẹ̀ tó mọ̀ọ́mọ̀ kò yín sí dáadáa, kò yín sí yọ́yọ́ o. Ṣé yóò mọ̀ pọ́ba ló máa ń lọ pèbí ni? Mọye ọjọ́ tí Wasiu Ayinde ṣe ní pèbí, tí gbogbo yín lọ kí sínú yín dùn, tán pẹran tẹ́ ń jẹ, tán há tútù, tán há gbígbẹ. Tẹ́lẹ̀ fi ṣe olórí ọmọ ọba Ìjẹ̀bú. Olórí ọmọ ọba wá lóun fẹ́ jọba. Nígbà tó ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ wọlẹ̀, ẹ wá ìgbà ilẹ̀ wá ṣẹ̀wá mọ̀ pọ̀ máa Àyíṣẹ́gbà Èkìtì ni. Ẹ ti gbọ́ ohun tí màmá yìí sọ. Ẹ ní kì í sọmọ Ìjẹ̀bú. Ẹ jẹ́ kó wọ ìpẹ̀bí nígbà tí ọba Síkírù Adétọ̀nà tó wà nípèbí. Ó ń fowó lẹ̀, ẹ̀ ń pẹran jẹ. Ó ń fowó lẹ̀, ẹ̀ ń jẹ mímu. Ó ń fowó lẹ̀, ẹ̀ ń ṣe ṣíṣe. Kò wá tán síbẹ̀. Ẹ ní kì í sọmọ Ìjẹ̀bú. Bákan náà, ẹ fi jẹ olórí ọmọ ọba Ìjẹ̀bú. Ẹ rí i pé ó máa lẹ́yìn, ọ̀rọ̀ yìí ó máa lẹ́yìn àjàǹtí ele. Ọ̀rọ̀ ọba Àwùjalẹ̀ yìí yóò lẹ́yìn, ó sì ṣeé ṣe kó jẹ́ pé ilé-ẹjọ́ ni yóò padà dájọ́ náà. Kí ló jẹ́ tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ṣé ẹ mọ̀ pé ẹnìkan kò láṣẹ̀sì láti wọ ìpèbí tí ọba máa ń wọ̀ àfi kó jẹ́ ọmọ ọba. Nígbà tí wọ́n fi Síkírù Adétọ̀nà tí wọ́n fi jọba tó wà ń pèbí, wọ́n ní Wasiu Ayinde ó lọ kí, wọn ò sì sọ pé kì í sọmọ Ìjẹ̀bú ńgbà náà. Nígbà náà ni wọ́n tún wá fún un lóyè pé olórí ọmọ ọba Ìjẹ̀bú. Ó wá dìgbà t'Àwùjalẹ̀ èèyàn ọba Síkírù Adétọ̀nà tó papòdà tó di pé ẹ fẹ́ yan ọmọ oyè. Olórí ọmọ ọba wá sọ̀míìtì èèyàn pé òun náà fẹ́ jẹ́ ìkan lára àwọn tí ó joyè èèyàn Àwùjalẹ̀. Àwa rí àwọn ìdílé, wọ́n ní kì í sọmọ àwọn mọ́. Sẹ́yìn ò rí i pé lérò tèmi ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ń bẹ̀rù, wọn ò fẹ́ fi Alhaji Wasiu Ayinde, wọn ò fẹ́ fi jọba látàrí àwọn ìdí kan tí ń sọ fún yín. Ẹ farabalẹ̀. Ipò ọba dára o, ipò ọba wù mí lọ́pọ̀lọpọ̀, máa sì máa dé ibẹ̀ o. Àkọ́kọ́, ẹ rí i pé Wasiu Ayinde nínú àwọn tí wọ́n ń dupò òun ló wà influential jù. Ó mọ President Bola Ahmed Tinubu, ó mọ àwọn èèyàn jàǹkànjàǹkàn, ó mọ àwọn èèyàn láwùjọ. Kò tún wá tán síbẹ̀. Ó tún àwọn tí ẹ mọ̀ pé ẹnu ń kùn wọ́n ní pé Wasiu Ayinde pé èèyàn líle ni, èmi ọmọ líle, wọ́n lé èèyàn líle ni. Bóyá ẹ̀rù ń ba àwọn ará Ìjẹ̀bú pé táwọn bá fi Wasiu Ayinde, táwọn bá fi jọba,
ó ṣeé ṣe kó mọ̀ ká ẹnu àwọn ọmọ kà àwọn afọbajẹ yẹn ti ń wò pé ó ṣeé ṣe kẹ́nu wọn mọ́ ka táwọn bá fi jọba torí pé èmi ò mọ ohun tẹ́ ẹ fẹ́ fìyàn jẹ olórí ọmọ ọba tẹ́ ẹ wàá sọ pé kì í ṣara yín mọ́ ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí ṣe mọ̀ pé wọ́n ti dá lẹ́tà Wasiu Ayinde padà pé kì í ṣe ọmọ Jadiara bákan náà àwọn Fúsànbùwà náà sọ pé kì í ṣara àwọn pé kò ní ẹ̀tọ́ láti di ọba Àwùjalẹ̀ ṣùgbọ́n ẹ wá mọ́ gbàgbé Wasiu Ayinde gangan kò tí ì jáde báyìí kò tí ì sọ̀rọ̀ ṣùgbọ́n tó dá mi lójú ni pé ilé ẹjọ́ yóò dájọ́ náà torí pé ó ti sọ orúkọ bàbá rẹ̀ sínú lẹ́tà tó fíìlì lẹ́tà tó dá padà fún wọn ó sì jí fi ó yan pé ọmọ ọkùnrin lòun bẹ̀ òun èso ọmọ obìnrin ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ a jọ wò ẹ yajúlẹ̀ gàdàgbọ̀n èèyàn wọ ìpè bí ẹni kì í sọ ọmọ ọba ẹ yajúlẹ̀ gàdàgbọ̀n ìgbà tí wọ́n fi ń joyè olórí ọmọ ọba ẹ yajú yín lẹ̀ ẹ tún wò ó jọ olórí ọmọ ọba fún bí ọdún bí àìmọye ó wá dìgbà tó yẹ kó jọba ẹni kò síbẹ̀ ṣé kìí ṣe pé wọ́n fẹ́ pẹ̀lú àwọn ìdí tí mo ti sọ sẹ́yìn pé ó ṣeé ṣe kí wọ́n máa bẹ̀rù pé ẹnu ò ní ká Alhaji Wasiu Ayinde tó bá dọba àbí kí ni ẹ̀yin lérò pé ìdí tí ìdílé fi takò pé kìí ṣe àwọn níbo láwàá sọ wípé Wasiu Ayinde ti wá ẹjá máa gbọ́n tí ẹjá wo tí Wasiu Ayinde ẹ má gbàgbé ẹ tẹ subscription button èyàn sórí YouTube channel ló tábà tó wá tẹ subscription button ẹ tún tẹ notification lẹ̀ kẹ́ ẹ lè gbọ́ ihun tí ó ń bọ̀ ihun tó dá mi lójú ni pé ilé ẹjọ́ ni yóò padà yanjú ẹ̀ ó ṣeé ṣe kí Wasiu Ayinde kó drag àwọn ìdílé Fúsànbùwà kó gbé wọn lọ ilé ẹjọ́ kí wọ́n sì lọ yanjú ńbẹ̀ tí wọ́n bá ti yanjú ẹ̀ tí wọ́n bá ti kọ̀ǹfàmù pé Wasiu Ayinde pé lóòótọ́ ni ó wá láti ìdílé náà kò sí nǹkan tó fẹ́ takò kò sí nǹkan tó fẹ́ yẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé òun ní ọ̀dọ̀bà torí pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó mọ̀ọ́yàn àwọn ọmọ oyè lọ́wọ́ báyìí òun ló mọ̀ọ́yàn jù ó mọ pírẹsidẹ́ǹtì Tinubu ètò wá ṣe bẹ́ẹ̀ gbogbo gọ́fúnà Ògùn state ó mọ̀ gọ́fúnà Lagos state ẹ sì mọ̀ pé ìjọba ló ń yan ọba lọ́wọ́ tá a wà àbọ̀bá mélòó lẹ́rìí tí wọ́n sọ pé fámú mọ́ etiquette ṣùgbọ́n advice mi ni pé ìwọ tó ọba jẹ́ ọmọ ọba tó ti wà lókè òde bóyá o wà lábroad ni o wà lẹ́kọ̀ọ́ ni o wà ní city ni máa lọ lílẹ̀ kọ̀ọ̀kan kọ̀sẹ́ntì ọ̀pọ̀ jẹ máa lọ lé kí wá sígbà tí kò bá wá dé lọ́wọ́ àganu sí pé ìwọ náà fẹ́ jọba àbọ̀ fẹ́ joyè lẹ́yìn kan tí wọn ò sì mọ̀ tí ìwálé my brother wọ́n lè dínà ẹ̀ o bó ṣe lọ náà là ń tẹ̀lé ó yẹ subscribe wá tún mú mi bọ̀ lórí Àwùjalẹ̀.